síbẹ̀síbẹ̀ ẹ ó ṣoríire síbẹ̀síbẹ̀ a sì máa ṣoríire kódà báwọn ọ̀tá ń bínú pé kí a má ga kódà bí wọ́n dìtẹ̀ pé kí a má gòkè lọ́lá Ọlọ́run a sì máa ṣoríire olóríire ẹ̀ náwó sókè èmi lólóríire. èyí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́nìí ó lè tó àlàáfíà lágbàáyé and unity. ìṣọ̀kan global peace. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mà oríta ọ̀rọ̀ ni pé ìṣọ̀kan kankan ò lè sí Allah. ẹrú lẹ̀ out. Allah. bá a bá ń sọ̀rọ̀ ìṣọ̀kan kankan ò lè ṣé báwa tá a wà ń bí a tá a ṣọ̀kan Allah. àwa tá a wà ń bẹ níbi àwà yìí a ṣọ̀kan ṣé gbogbo Ìbàdàn ṣọ̀kan ṣé gbogbo Èkó ṣọ̀kan ṣé gbogbo Òṣogbo ṣọ̀kan ṣé gbogbo Abẹ́òkúta ṣọ̀kan ṣé Ìlọrin ṣọ̀kan gbogbo ṣé Kánò ṣọ̀kan wọn ò ṣọ̀kan. gbogbo Nàìjíríà àwọn aláṣẹ wa kí ni wọ́n ń tà kí ni wọ́n ń jẹ́rí irọ́. Sidikul lisan. àwọn olówó wa kí ni wọ́n ń jẹ́rí. àwọn tọ́lọ́hùn kó wálé lọ́wọ́ kí ni wọ́n ń tà irọ́. bàbá tọ́lọ́hùn gbé ilẹ̀ lé lọ́wọ́ tí ń ta rẹ̀ fún gbogbo ayé kí ni ń tà irọ́. wọ́n talẹ̀ fẹ́ nìkan wọ́n ní 10 million orí 8 million san wọ́n ní kó ètò ìsàyókù wọ́n ń ta abẹ́ nìkan ní 20 million òun 20 million òun gbé foundation òun 10 million ní a ilẹ̀ tí mo ti sanwó bàbá tó ń gbé kí lọ́kàn ń pépà ní tí ọ̀fọ̀ ní nǹkan kan ní nígbà wọn mọ owó tó ní 20 million ó yàtọ̀ sí ti bẹ̀rẹ̀ wo ní 10 million bàbá wa ń pè é ṣe ra yín bẹ́ẹ̀ bá ti ṣe ra yín bàbá tó ta lẹ́nu àwa béèrè ọkọ rẹ̀ wájú kọ Islam Sidikul lisan sọ òótọ́. Sheikh Abdulrauf rẹpẹtẹ ọlọmọsàmá bá mi ṣàánú ẹ. Àmín. nígbà wọn fẹ́ sílé ẹ̀kọ́ wọn èmi ni wọ́n pè lóníwàásí mo wá láti Kánò ààrẹ wa Abdulaziz Arise Kọ́lá Àlàó oríire rẹ̀ ti bẹ̀rẹ̀ ti pẹ́ ọlọ́mọdé ó dorí ìlú láíláí. Àmín. ẹ dákun ẹ bá mi ṣe náà tẹ́nà kan fún ààrẹ náà. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainakal kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. ààrẹ ló gbé bàbá wa Sádíkù kọrùn wọ́n gbé wọn sínú mọ́tò ara wọn ààrẹ náà lọ wa mọ́tò àwọn ni wọ́n wá dá bàbá gbélé wọ́n ti gbé wọn wá síbẹ̀ bàbá wa gbọ́ lé mi lórí ńjọ́ náà wọ́n ní ti ọ̀fẹ́ dúró lé Haúsá ni ó lè dúró bẹ́ẹ̀ ó lè dúró bẹ́ẹ̀ o ṣùgbọ́n lọ sí ogun tó o bá fẹ́ ṣe wá padà wá kí ni mo fẹ́ fàyọ lára bàbá àgbà náà abàmì ẹ̀dá ni bàbá wa Sádíkù wàláhi tàláhi bíláhi ládìláhìlá ọlọ́run gbogbo ń tà ń gbé ní empowerment lórílẹ̀‐èdè yìí ọ̀dọ̀ àwa mùsùlùmí ló yẹ ká ti bẹ̀rẹ̀ rẹ̀. Allah. sàkánù bàbá. sàkárì yà wà bí wò. gbogbo ẹ̀yin bàbá àbátẹ jókòó wọn sẹ́yìn yọ sàká. ẹ já béèrè. mo béèrè ni o sẹ́yìn yọ. à ń béèrè náà. sẹ́yìn yọ sàká. àti ẹ̀rẹ́ nìkan náà wọ́. nígbà tẹ́ ẹ bá yọ sàká ọ̀nà wo lẹ fẹ́ fi sàn lọ́wọ́ fún tálíkà. ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá o ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá ìrànlọ́wọ́ ẹ̀dá lè fa fìtínà ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá. ẹ jẹ́ ká wo gbogbo àwọn sábẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo wọn pátá ni wọ́n gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn gbogbo wọn ni á tẹ̀lé ànábì ẹ jẹ́ ká wo Abdurrahman bun Khawf. Allahu ta'ala ani. bí bàbá ń ké wútúbà kò sí wútúbà tẹ́ ẹ máa ké tọmọrọ àsìkí dání wọn ní Ọlọ́run kó fún alálùbáríkà Abdulrahman bun Khawf. kàmá razakta.
Abdurrahman bin Khawf. tọ́ Allahumma rizquni. Abdurrahman bin Khawf Sukunna. inú àwọn tó fara mọ́ aṣáájú ẹ̀dá Muhammad ni Sallallahu ẹ̀ alayhi tí ẹ̀ yóò ń bọ́ ànábì Sallallahu alayhi wa sallam. àwọn tó fara òun lọ́nà gbogbo owó ìsìláàmù Allah. ànábì wá pé njọ́ kan pé yá Abdurrahman anta sumali ànábì ní wọ́n Abdurrahman olówó ni ọ́ ó ní owó ànábì ní wọ́n Abdurrahman olówó ni ọ́ sẹ́ ìwọ lọ náwó lórí ìsìláàmù láti ìgbà tá a ti ń bẹ Allah. kò sì sú ọ owó náà sì dínkù ṣùgbọ́n lónìí ọlọ́run ní sọ fún ọ inú àwọn èèyàn mẹ́wàá tí ó gba sàtífíkẹ́ẹ̀tì àlìjánà ọjẹ́ kan nù wọn ọlọ́run ní mo àpúrúfù sàtífíkẹ́ẹ̀tì àlìjánà rẹ lónìí. Allah. ẹ gbórúkọ ọlọ́run tóbi jàmá. lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbuna. wa ma tunfiqu min shay'in. وما تنفقوا من شيء فإن الله به عليم. tó ń bọ̀ wá rí bẹ́ẹ̀ Abdurrahman bin Khawf ọlọ́run mọ́sá fún alálùbáríkà rẹ̀. Àmín. ó ní aṣáájú ẹ̀dá lóòótọ́ lọ́lọ́run ní wọ́n wà lè Jánnà Ànábì ní ń àbọ̀ ṣàwàdàrú ẹ̀ Allah. àní lónìí ọlọ́run ló ń àpúrúfù sàtífíkẹ́ẹ̀tì àlìjánà rẹ̀. لا تنالوا البر حتى تنفقوا مما تحبون. Abdurrahman bin Khawf ó ní mo máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Ànábì ní wá o ọ wà àlìjánà ṣùgbọ́n ẹrú èwo aṣáájú ẹ̀dá ẹ̀yí kìíní ìpadà ẹ ti sọ pé wọ́n wà àlìjánà èwo tún wá ní àmọ́. لا تنالوا البر Allah. حتى تنفقوا مما تحبون. جل ما لا يموت. وما تنفقوا من شيء لا إله إلا فإن الله. الله به عليم. ẹ dákun ẹ gbọ́ ọkọ ọlọ́run tóbi jàmọ́. Allahu akbar. ẹ pariwo ọlọ́run. Allahu akbar. tọ́ Abdurrahman bin Khawf ó ní ṣùgbọ́n tẹ́ ẹ wíwùn nìkan ni ẹ bá yanjú. Allah. Ànábì ní ṣùgbọ́n tí mo wí ni pé ọ wà lè dáná ṣùgbọ́n ọ rà kòrò wọlé ni. Allah. Odidi sàábé. Falillahi al-hujjatul baligha. Ọlọ́run ló góńgó ọ̀rọ̀ èmi mọ́ ma. Qul falillahi al-hujjatul baligha. Bóòlù ń àti arákòrò wọlé aṣáájú ẹ̀dá ẹ dákun ẹ bá ń wò dáadáa. Àtúnrákòrò yẹn lè má jẹ́ èèyàn ọ̀rálìjá náà ń wọ̀ mọ́ o. Ẹ bá ń wò dáadáa. Aṣáájú ẹ̀dá ni ọ̀rákòrò wọlé ni. Aṣáájú ẹ̀dá dákun ẹ bá ń ẹ tún bá ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ kọ́ má jẹ́ orí bẹ́ẹ̀. Wọ́n ní tẹ́lúwẹ̀ pa báyìí bí ọ̀pọ̀ ẹsẹ̀ èèyàn. Qul falillahi al-hujjatul baligha. Bàbá ní àdúgbò ayé lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣàlàmdùlélàì ní ẹ pariwo alihamdulilayi. Bàbá ní ìjókòó tòní tọpẹ́ ni. Wọ́n ní ọpẹ́ náà sì yá àwọn èèyàn tọ́lọ́ ń ṣàlẹ́sà. Bàbá ní wọ́n ti ṣàṣàlátù fún akẹ́yìndé gbẹ̀gbọ́n aṣíwájú ayé àtọ̀run ṣẹ́ńlá Muhammad. Wọ́n ní kọ́lọ́ ń ṣàlékún kí àti gẹ̀fà nàbí o. Bàbá ní ẹni àkọ́kọ́ tádùá yẹ tó tọ́ sí tó jẹ́ ní àdúà. Òun náà ni bàbá wa ààrẹ gbogbo Nàìjíríà, ààrẹ gbogbo ilẹ̀ Ìbàdàn, ààrẹ gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá, bàbá wa Alhaj Abdulaziz Ashikola Alao. Bàbá ní gbà Adémọ́kà náà àwa wá pé jẹ́ ààrẹ mùsùlùmí kankan bẹ́ẹ̀ mi wọ́n ní kò sí bàbá náà làárẹ̀ gbogbo Mọ́kà. Bàbá náà ní ààrẹ gbogbo Mọ̀dínà.
wọ́n ní ààrẹ kan náà ní Allah wọ́n lọ àwọn náà ní ẹ rí i pé gbogbo ọdọọdún bàbá ti dé àárín wa báyìí bí wọ́n bá ti dé abetí ajá ẹ sì rí wọn nínú aṣọ tàwọn ilẹ̀ haúsá bíi tàwọn ẹ̀mí àwọn làwọn náà làárẹ̀ nílẹ̀ haúsá wọ́n ní ní ààrẹ nílẹ̀ Ìgbò gbogbo àwọn Abakaliki Port Harcourt tí wọ́n ti ń ṣe Islam wọ́n bàbá náà làárẹ̀ wọn kódà Haji Làbẹ́kà ní ó fi dé lọrin bàbá náà làárẹ̀ Tekbir bàbá yìí mọ́mọ́ àgbàlẹ̀ bàbá ní Ìlọrin gangan wọ́n ní ẹ̀yọ̀ kan tí mẹ́mẹ́ náà ààrẹ náà ni wọ́n ní gbogbo ẹni tí mẹ́ńjọ kò àbá rírò ààrẹ nílẹ̀ ibòmíì ni wọ́n ní ẹja bíi Làbẹ́kà léèrè Tekbir Haji Làbẹ́kà ní ààrẹ ẹ̀yọ̀ kan náà ni òdòdó ẹ̀yẹ gbogbo Èkó ààrẹ náà ni wọ́n ní ààrẹ náà ni gbogbo ilẹ̀ yìí káàkiri bàbá ní abá rẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní ọba tí ò ṣe wọ́n láwọn nìkan wọ́n ní wọ́n tún wá fi àwọn èèyàn dáadáa ó fi tì wọ́n kọ́lọ́n bá aṣàlékún ìdùnnú ayọ̀ ìṣọ́ ẹ̀ àlàáfíà ẹ̀ àánú ẹ̀ lé wọn lórí kó jẹ́ kẹ́mi wọ́n gùn kán pẹ́ fún wa wọ́n gbà tọ́lọ́run ti ṣe àpọ́nlé nínú àwọn àfáà. wọ́n kọ́ ọmọ ṣàyẹ̀wò kẹ́wàá bá wa àgbà ní Madul Arabi bàbá wa ìmáàmù àgbà lẹ̀ bàdán ká ṣe bisimilayi kúrò lọ́fọ̀ bàbá wa àgbà ní Mad bisimilayi rahman rahim kulu wallahu ahad Allahu samad ẹ̀mí ẹ̀dí ọ̀làmì yìí ọ̀làmì ẹ̀kú lakúfọ́nàd. wọ́n ní Ọlọ́run dá bàbá lọ́lá wọ́n gbà tọ́lọ́run ó dá èèyàn lọ́lá pé níwàásí o ẹni tọ́lọ́run fi ṣe aṣíwájú káàkiri gbogbo ayé. Ọlọ́run wá ní ẹ̀san fún bàbá wa ní Madul Arabi ó kọ wọn ò parẹ́ tẹ́lẹ̀ yóò ti wá máa tàn Ọlọ́run wá fi bàbá wa Muhyiddin Ajani Bello ó wá tún fi sọ wọn ló kọrin Allah Allah. bàbá náà ní bàbá Muhyiddin Ajani Bello náà wá jẹ́ ààrẹ àwọn náà dàbí ààrẹ wọ́n ní bí bàbá wa ààrẹ Àrísíkọ́lá ṣe ń pàṣẹ owó bàbá Muhyiddin Ajani Bello àwọn wá ń pàṣẹ ẹ̀mọ̀ Allah. gbogbo ayé ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà wọ́n ní àṣekè ṣe pé owó ló pọ̀ fún bàbá wa rẹ ìmọ̀ ló pọ̀ fún bàbá Muhyiddin Ajani Bello àbókìkí ló pọ̀ fún gbogbo àwọn tá à ń dárúkọ yẹn àti bàbá Gbénga Gbọ́lárùmí àbí wọ́n máa ń ṣe àbí òṣèlú wọn lọ́wọ́ nípọn Ọlọ́run mọ̀ ní àní díẹ̀ tẹ́ ní mo dà àlùbáríkà sí àlùbáríkà yẹn wá mọ̀ já Ọlọ́run já àlùbáríkà ọjà tèmi náà Ọlọ́run wọlé àpẹ́ ẹ̀rá ìsàmì bàbá ní ìsàmì wọ́n ní ó jogún àlùbáríkà fún wọn wọ́n lá bá yín dúpẹ́. wọ́n ní gbogbo ẹyẹ tí ń jòkè tí ń jòdò tí ń jẹ̀sàlẹ̀ kìí gbogbo wọn náà ni wọ́n ń jẹ́ kàró wọ́n ní gbogbo ẹran tí ń jòkè náà kọ́ ní ọ̀jẹ́ kìnìún Allah wọ́n ní Ọlọ́run wá sí bàbá wa Muhyiddin Ajani Bello ṣe wọ́n ní kìnìún Allah wọ́n ní nígbà tí wọ́n wà láì látọdún bó ṣe pẹ́ tó Ọlọ́run wà ní kán tẹ́ wọn àti ìsìn bá gbà mú dọ̀la Ọlọ́run ní gba sáà lọ́wọ́ yín bàbá Muhyiddin Ajani Bello ẹ̀yin ni wọ́n ṣàdúrà fún Ọlọ́run ní gba sáà lọ́wọ́ yín. wọ́n ní kí n sọ̀rọ̀ mọ̀kámọ́tò làrírí wọ́n sì pẹ́ tó bá ti sọ báyìí Ọlọ́run ni mo ti ń sọ gbogbo ayé ó sì máa nífẹ̀ẹ́ wọ́n ní wọ́n ò ní kò tí ì tó ẹ tún máa fà á lọ náà ni. Falillahi hujjatul baligha. Ọlọ́run ló gbòǹgbò ọ̀rọ̀ lọ́dọ̀ mi ló wà. Falillahi hujjatul baligha. gbogbo òpin ọ̀rọ̀ lọ́dọ̀ mi ló wà èmi ni mo lè yanjú ẹ̀. Falillahi hujjatul baligha. bá a bá wá rí i lónìí tí nǹkan bá ń dàrú káàkiri àgbáyé ntí kálukú ń fẹ́ ìfẹ́ inú kálukú ni kálukú ń lò Ọlọ́run ọ̀ràn wa. Walau sha'a lahadakum ajma'ina. Ọlọ́run ní bàbá mi wọ́n fọ̀nà mọ́ gbogbo yín ni wọ́n fọ̀nà mọ́ ṣùgbọ́n kò ní fi mọ́ gbogbo yín. Lahadakum ajma'in. àlìjánnà mi tí mo kọ́ àwọn èèyàn ni wọ́n fi ibẹ̀. iná tí mo sì kọ́ kalẹ̀ èèyàn ni ó wà ń bẹ̀. mo sì ti sọ fún yín pé àdéhìnà hùsẹ̀bílà
imma shakiran wa wa imma imma kafura. kafuran. ọ̀nà méjèèjì mo ti là á kalẹ̀ ntọ́ba wù kálukú ni kó tẹ̀lé báwọn eriwo yà tí wọ́n bá pé ọ̀nà tàwọn ni kí wọ́n máa bá lọ bí kiri yóò bá sọ pé ká pọ̀ lọ́run ní mẹ́ta lọ́dọ̀ lọ́dọ̀ àwọn kí wọ́n máa bá lọ. ọlọ́run ń bọ̀. ولو شاء الله walilayi walilayi walilayi. ولله حجة البالغة Allah. قل فلله الحجة Jatul baliga. ọlọ́run ló gbòǹgbò ọ̀rọ̀ lọ́dọ̀ mi lọ́wọ́ èmi ni mo mọ bí n ó ṣe yanjú ẹ̀. قل فلله الحجة البالغة ọlọ́run lémi lọ́ba olùyanjú nǹkan wọ́n yanjú ẹ̀. قل فلله الحجة البالغة bá a bá wá ń fi àlàáfíà lágbàáyé lẹ́nìí ọ̀nà wo la fi lálàáfíà. Allah. ayójúra wa lọ ayójúra wa lọ nǹkan rọrùn bìkan ju bìkan lọ ọlọ́run dá wa lọ́lá jura wa lọ ààyè tá à ń gbé yàtọ̀ fún gbogbo bí à ń gbé yìí bí mo bá rí ẹ̀yin èèyàn mi lọ́yọ̀ state ń bí tí mo lọ èkó tí mo káàkiri nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá yìí màmá wá wo àwọn fílàní tí ń gbé inú igbó lọ́nà yóòlà lọ́hùn níbi báńdì nàìjíríà mo wo ìyà tí ń jẹ wọ́n àwọn ọ̀bá wa lómi wọn ọ̀bá wa lóná wọn ọ̀bá wa ló ọmọ orílẹ̀-èdè yìí sì ni wọ́n. قل فلله الحجة البالغة àwọn tó ń jìyà lórílẹ̀‐èdè ipò jẹni tó ń jọrọ̀ lọ walillahi al-hujjatul baligha. قل فلله الحجة البالغة Masha Allah. فلو شاء لهداكم أجمعين. ọlọ́ni bá bá wù mí èwo lẹ́ẹ̀ máa jà sí mo lè fi sójú ọ̀nà kan náà gbogbo yín ẹ̀ máa ṣe ìsìláàmù ṣùgbọ́n kò ní í ṣe bẹ́ẹ̀ torí bọ́ bá dọjọ́ àlìkíyàmà àlìjánà sàámú èmi ni wọ́n gbà á Allah. iná tèmi wọn ni wọ́n bá ń gbé fún sàámú. فلو شاء ọlọ́run ní bọ́ bá wù mí لهداكم أجمعين. bọ́ bá wù mí mo lè fọ̀nà mọ́ gbogbo yín ẹ̀yin kọ́ lẹ́ fọ̀nà فلو mọ́ yín. شاء لهداكم أجمعين. ẹrúkùnrin kan lára àwọn tó ṣe tọ́lọ́hún Mansur buna Amari. Mansur buni Buna Amari Amari. olóhùn sùn walillahi al-hujjatul baligha. قل فلله حجة البالغة. olóhùn sùn lójú oorun lòún قل wà. فلله الحجة Hujjatul baliga. olóhùn sùn lójú oorun òun wá lálàá òun wá lálàá lòun rí pò ń bára àwọn níwájú ọlọ́run. Wa qala subhanahu wa ta'ala. Allah Maza jitani ya Mansur. ó wá ní ọlọ́run ń béèrè lọ́wọ́ òun pé ìwọ Mansur kí ló mú wá ǹjọ́ o ti dáyé tó o fi dàgbà tó báyìí kí ló mú wá. ńgbà tí ọmọ abọ́lọ̀ ń sọ̀rọ̀ Wa kulitu bisulusi mi'ati wa sittina khatimatan lil Qur'ani. ẹ dákun ẹ gbọ́ ọkọ ọlọ́run tóbi jàmọ́ الله أكبر. ẹ pariwo ọlọ́run kílẹ̀ ó mì الله أكبر. ẹ pariwo ọlọ́run kílẹ̀ ó mì. الله أكبر. tọ́ ó ní ìwọ ọlọ́run ọba mi ẹgbẹẹgbẹ̀rún kùránì. ẹgbẹẹgbẹ̀rún 360 al-Qur'ani. ẹgbẹẹgbẹ̀rún 360 alukur'ani ó ní mo ti kà lẹ́nu ìgbà mọ́ gbàlágà nítorí tí nǹkan kan sì kọ́ kí n lè rí nǹkan wá mú fún wọn lọ́hùn náà lémi nìkan. èmi nìkan ni o. Aha. فلله حجة البالغة. Falillahi al-hujjatul baligha. قل فلله الحجة البالغة. ọlọ́run ògóńgó ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ló wà òun lọ́mọ ibi tí ó yanjú ẹ̀ sí bọ́bá dọjọ́ àríkì àmọ́ tọ́lá ti ń gbóòlù wọ̀nyí àwọn olóòlù wọ̀nyí tó bá pọ̀ olóòlù yìí ni kí wọ́n ṣáájú wa ká tẹ̀lé wọn ká máa láàrin jẹun sáàdà padà ni. ولو شاء لهداكم
أجمعين. ọlọ́ni bá jẹ́ ntọ́ wù mí ni pé kí n fi mọ̀nà gbogbo yín ni wọ́n fi mọ̀nà gbogbo yín lẹ́ mọ̀nà. وقال الله سبحانه وتعالى ọlọ́run wa ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ọlọ́run wa ń dá lóhùn pé ó ké 360 alukurahani. وقال يا منصور ó ní wọ Mansur ما قبلت منها gbogbo واحدة kurani tó ọlọ́ọ̀kà ń pátá kò sínú ètè mi ọlọ́run ọba tẹ́wọ́ gbà. ولو كان واحد. ẹgbẹ́ ọkọ ọlọ́run tóbi jàmọ́. الله أكبر. وقال الله سبحانه وتعالى Allah يا منصور بماذا جئتني. ó tún béèrè lọ́wọ́ Mansur lẹ́yìn yẹn ń kọ́. kí ló tún mú wá kí ló tún mú wá ètò olóòmú wá tó olóògbékèlé bò ń gbé bò abámi ni mo ní ń gbà ń èwo wá ló tún mú wá. Allahu Akbar. ọ̀lọ́ Mákà ni olóhùn lọ. وقال بست وثلاثين حجة. Allahu Akbar. olóhùn lọ Mákà nígbà 36. 36 times ló ń fi lọ Sàràfà. Walillahi al-hujjatul قل baligha. فلله حجة البالغة Allah. ولو شاء لهداكم أجمعين. ọlọ́run ní يا منصور ìwọ Mansur ما قبلت منها ولا واحدة. ó ní ìwọ Mansur gbogbo wàhálà tó ṣe yìí asán ni wọn gbà kankan bí mákàtọ́ ọlọ́ọ̀lọ́ yìí Àfáà 36. kò sínú àkọọ́lẹ̀ ẹgbọ́kọ̀ ọlọ́run tóbi jàmọ́. Allahu Akbar. Nú Àràfá 36. wàlá شاء ربك làámàn. لآمن من في الأرض كلهم جميعا. ọlọ́run lọ́nà mi tó ṣe tààrà yìí bọ́ bá wù mí mo lè fi gbogbo yín mọ̀ bọ́ bá wù mí ni. لآمن من في الأرض كلهم جميعا. وقلت وقال الله سبحانه يا منصور ما بماذا جئتني. وقال جئت بك يا الله سبحانه وتعالى. Allah. Àwọn tí mo ní náà rí. ó ní ìwọ ọlọ́run ojú oorun lọ́wọ́ o. Allah. لجعل الناس أمة واحدة. ó ní ìwọ ọlọ́run ọwọ́ tí mo ní tí mo mú wá fún ọ náà nù. جئت بك يا الله. ó ní ìwọ Mansur o gbogbo tó mú wá ń ọ̀gbá. Kásá. bó ṣe wá gbọ́ pé òun ọ̀gbá. ìwọ ọlọ́run ládùúrú wàhálà tí mo ṣe wàdúrà Al-Qur'ani tí mo ké wàdúrú gbà mọ́ lọ́rẹ̀ Sàràfà ọwọ́ àlọ́ọ̀gbà kankan ń bẹ̀. أتحركني بالنار يا غاية المنى. Allah. فأين صلاتي ثم أين دعائي. Allah. Allah. أتحركني بالنار Allah. يا غاية المنى. ọwọ́ ni wọ́n lọ́hùn ṣé ìwé ń pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe. أتحركني ṣé بالنار. inú nẹ́lú àlọ́rọ̀ mi ó tún wá jẹ mọ́ ládùúgbò gbogbo wàhálà yìí. أتحركني بالنار Allah. يا غاية المنى. Ya Zal Jalal wal أين Ikram. سقاتي ثم أين صلاتي. nbo ni nsàká mi wà nbo làwọn ohun tí mo kí wà. صيامي ثم أين صلاتي. bí n bá dìde nàró lóru tí mò ń yan náfìlà gbogbo èyí òun wà ń bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ní wọn gbà kankan bẹ́ẹ̀. وقال الله سبحانه وتعالى Ya Zal Jalal wal Ikram. اذهب يا منصور. ó ní wọ Mansur bí ọwọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ náà máa lọ. قد غفرت لك. máa lọ ntọ́ yẹ kó o béèrè lọ́wọ́ mi ni pé kí n fi ọ́ ṣe kò ń gé àánú ọ̀dọ̀ mi. Allah. Àṣìrùn kọ́ àwẹ̀ kọ́. ìrun rẹ kọ́ lo ìrun tó gbẹ́kẹ̀lé ńkọ́ àwẹ̀ tó gbẹ́kẹ̀lé yẹn kọ́ Mákà tó lọ yẹn kọ́ béèrè àánú lọ́dọ̀ èmi Ọlọ́run
pé àánú mi ló ń fẹ́ o. قل فلله الحجة البالغة ògóńgó ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ló wà. ولو شاء لهداكم أجمعين jẹ́lẹ̀ mẹ́rin wọn. ولو شاء لهداكم أجمعين kéèyàn máa wá ìrànlọ́wọ́ Ọlọ́run kó máa wá àánú Ọlọ́run èyí ò nìkan ni. ومن الناس nítorí pé wa minan nas. من يعبد الله على حرف Ọlọ́run lọ́pọ̀ nù gbogbo yín tẹ́ ẹ pera yín mùsùlùmí tẹ́ ẹ pera yín mùmínì lẹ́nu yín nìkan lẹ gbé ń wí kò dé sàlẹ̀ ọkàn yín. من يعبد الله على حرف èèyàn mélòó lẹ ṣàánú. من يعبد الله على حرف èèyàn mélòó lọ́tọ̀dọ̀ yín soríire. من يعبد الله على حرف ẹlẹ́nu ni ẹ gbé màyín ní mùsùlùmí ẹnìkan kò soríire látara yín. ومن الناس Ọlọ́run lọ́pọ̀ nù yín ó wà nù yín. من يعبد الله على حرف Masha Allah Masha Allah. فإن أصابه خير اطمأن به nígbà mo bá ṣoore fún yín ngbà náà lẹ́ẹ̀mọ́ wá pè mí Ọlọ́run lọ́lọ́run ngbà mo ṣoore fún yín tán ni. فإن أصابه خير Allah. اطمأن به oore tí mò ń ṣe fún yín lẹ fi ń pè mí lọ́lọ́run nínú yín fi ń dùn. وإن أصابته فتنة Ọlọ́run ní bí n bá dẹ fìtínà sí yín tí mo dẹ wàhálà sí yín tí mo dà ìrísẹ sí yín. وإن أصابته فتنة Allah. انقلب على وجهه Ọlọ́run ní gbọmọ ngbà náà lẹ́yìn yíjú padà kúrò lọ́dún èmi Ọlọ́run. Allah. Lẹ́yìn yíjú padà mi bá ti dọ̀rọ̀ pé yíwọ́ tán. ẹ wàá wá mi lọ bò mí ngbà náà lẹ́ẹ̀mọ̀dọ̀ àwọn lẹ́ẹ̀mọ̀lé àwọn tó máa kàn yẹ̀ wò ngbà tí yẹn bá la tó bá la yẹ pẹ̀ lọ́gàrà àní Alhaji ẹ lọlé. mo rò pé ẹ̀ ń fara mọ́ agboolé ọ̀dọ̀ yín díẹ̀díẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. ibẹ̀ wọ́n ti ń ṣe yín wọ́n ibẹ̀ lọ́tà ti wà wọ́n sọ ọ́ dọ̀tá ẹbí nù. ọfà ni mò ń wò yìí ọfà rẹ̀. yóò tún wá máa sọ pé ní lónìí ìwọ náà tún máa wá nàgà kí lórí nù yẹ pé ẹgbẹ́ ọkọ Ọlọ́run tóbi jàmá. قل فلله حجة البالغة Ọlọ́run lé mi ọ̀dọ̀ tèmi Ọlọ́run ni ọ̀dọ̀ mi ni gbogbo ọ̀rọ̀ ló parí sí. فلله الحجة البالغة lẹ́yìn ká wà àánú Ọlọ́run lẹ́yìn kó ní kálukú ẹ̀rí yọ sẹ́tù yọ bá wàláhì bá ṣe kúrò ń bẹ̀nu. Allah. báwọn kan ti ṣe ń kúrò ń bẹ̀nu bẹ́ẹ̀ làwọn náà ó kúrò ń bẹ̀. وجعلنا بعضكم لبعض فتنة Ọlọ́run láwa la ṣe yín lọ́ta ara yín. وجعلنا Àwa la ṣe yín lọ́ta ara yín. بعضكم لبعض فتنة Ọlọ́run láwa la sọ yín di fìtínà fúnra yín. جعلنا بعضكم لبعض فتنة àgbáyé ọ̀sẹ̀ tù níbo ni ó ti ṣẹ́tù kò lè ṣẹ́tù. وجعلنا Amẹ́ríkà fẹ́ ta nǹkan ogun àwọn ni wọ́n dájà alẹ̀ láàrin yín wọ́n ó sì kó nǹkan ogun máa fáwọn tí wọ́n dájà alẹ̀ láti bẹ̀. وجعلنا بعضكم لبعض فتنة àwa wá dúró síbi ipá afẹ́ kó tò àwọn ọ̀tọ̀ Ọlọ́run tí ọ̀fẹ́ kó tò yìí ń kọ́. gbogbo agbára tí ń bẹ lágbàáyé lónìí tọ́lọ́hún gbé f'Amẹ́ríkà àfi bọ́lọ́hún bá gbà á lọ́wọ́ wọn. Allah. bí ó bá gbà á lọ́wọ́ wọn lórí fìtínà la wà. ṣùgbọ́n wá wo ń tọ́ walillahil hujjatul baligha. قل فلله الحجة البالغة ẹ̀wọ̀n gbogbo bíi tá a wà yìí lọ́lọ́run ní ọ̀sẹ̀ tù dáadáa a lè péjọ báyìí lọ́dọ̀ tiwa lókè lọ́hùn báyìí ni. a lè péjọ. àwọn oníbọ́ǹbù ó ti dó tiwa. láàyè a lè péjọ.
a lè péjọ oníkálukú ọmọ wòra àti ẹ̀bìlífù ara wa mọ́. wàlá bàbá jókòó ti ra wa àbílífù ara wọn. ẹ sì ní lágbàáyé kọ́sẹ́tù ọwọ́ àníkejì àkọ́kọ́ sẹ́tù ọwọ́ àní ara wa. àwa ń sọ̀rọ̀ security àgbáyé. àbí olórí pátápátá lórílẹ̀‐èdè yìí ó ní kò sí security monitor ní ọ̀wá sí i. wọ́n láwọn wo ni ẹ̀yin bọ́ǹbù mọ́ lẹ́yìn tẹ̀yìn náà nìyí. ẹ̀rù yàrá ń ba láńlọ́ọ̀dù ta ni àwọlé. gbogbo wa yìí pátá àgbáyé là ń pé kó sẹ́tù ǹjẹ́ ti sẹ́tù àárín ara wa. ǹjọ́ sẹ́tù Ọlọ́run ni ẹ já wá o. ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá. ìrànlọ́wọ́ ẹ̀dá lè fa wàhálà. ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá. ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá o. ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá. ìrànlọ́wọ́ ẹ̀dá lè fa wàhálà. ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá. bá ọ̀nà tá a fi ranra wa lọ́wọ́ bọ́ ọ bá ní lọ́wọ́ ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀mi bá ní lọ́wọ́ kí n ràn ọ́ lọ́wọ́ gbogbo wa pátá náà lù wá ń bí ọlọ́run ò ní fa ààrẹ pa wá lẹ́kún ààrẹ yìí nìkan ni ó nìkan la máa pariwo ààrẹ yìí nìkan la máa àwọn kan sì ń bẹ wọ́n lówó lọ́wọ́ fa wọn ò ní ná especially bí wọ́n bá tiẹ̀ ti rá ààrẹ tó jókòó wọn ni ààrẹ ó gbé gbogbo ẹ̀ àbí ààrẹ ààrẹ bá bí gbogbo wọn bá jókòó tán àwọn olówó wa ń bí bí wọn bẹ ẹtí bá ń sọ pé mo fẹ́ 200,000 100,000 wọn sì máa fetí ká ààrẹ létí ẹ̀yin lẹ́sàn o olówó tún máa gbowó lọ́wọ́ ààrẹ. lọ́wọ́ ààrẹ kí ni ń ṣe. wọ́n ní láì lè hujjatu lè bá a lè kò lè bá lè láì hujjatu lè bá a lè ga. ó dìgbà tá a bá ṣètò àárín ara wa tán. wàlẹ́ ọ̀ṣà ládàkùn àjìmáìnà. ọlọ́ni bàbá wù mí wọ́n sun wọ́n jẹ gbóyin ọmọ náà. wàlẹ́ ọ̀ṣà ládàkùn àjìmáìnà. ọlọ́run gbogbo ń tà ń pè ní empowerment lórílẹ̀‐èdè yìí ọ̀dọ̀ àwa mùsùlùmí ló yẹ ká ti bẹ̀rẹ̀ rẹ̀. Allah. sàkánù bàbá. sàkárì yà wà bí wo. gbogbo ẹ̀yin bàbá àbátẹ jókòó wọn sẹ́yìn yọ sàká. ẹ jẹ́ béèrè. mo béèrè ni o sẹ́yìn yọ. à ń béèrè náà. sẹ́yìn yọ sàká. àti ẹ̀rẹ́ nìkan nígbà tẹ́ ẹ bá yọ sàká ọ̀nà wo lẹ fẹ́ fi sàn lọ́wọ́ fún tálíkà. ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá o. ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá. ìrànlọ́wọ́ ẹ̀dá lè fa fìtínà. ìrànlọ́wọ́ Ọlọ́run ni ẹ já wá. ẹ jẹ́ ká wo gbogbo àwọn sábẹ́ àná Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo wọn pátá ni wọ́n gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn gbogbo wọn ni á tẹ̀lé ànábì. ẹ jẹ́ ká wo Abdurrahman bin Khawf. radiyallahu ta'ala anhu. bí bàbá ń ké wútúbà kò sí wútúbà tẹ́ ẹ máa ké tọmọrọ àsìkí dání wọn ní ọlọ́run kó fún alálùbáríkà Abdurrahman bin Khawf. kama razaqta Abdurrahman bin Khawf. tọ́ Allahumma rizqni. Abdurrahman bin Khawf sukunna. inú àwọn tó fara mọ́ aṣáájú ẹ̀dá Muhammad ni sallallahu alayhi. ẹ̀ tí ẹ̀ yóò ń bọ́ ànábì. sallallahu alayhi wa sallam. àwọn tó fara òun lọ́nà gbogbo owó ìsìláàmù. Allah. ànábì wa pé njọ́ kan pé ya Abdurrahman anta sumali. ànábì ni wo Abdurrahman olówó ni ọ́ ó ní owó. ànábì ni wo Abdurrahman olówó ni ọ́ sẹ́ ìwọ lọ náwó lórí ìsìláàmù láti ìgbà tá a ti ń bẹ. Allah. kò sì sú ọ owó náà sì dínkù. ṣùgbọ́n lónìí ọlọ́run ní sọ fún ọ inú àwọn èèyàn mẹ́wàá tí ó gba sàtífíkẹ́ẹ̀tì àlìjánà ọjẹ́ kan nù wọn ọlọ́run ní mo àpúrúfù sàtífíkẹ́ẹ̀tì àlìjánà rẹ lónìí. Allah. ẹ gbórúkọ ọlọ́run tóbi jàmá. lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbuna. wa ma tunfiqu min shay'in. wa ma tunfiqu min shay'in fa inna
الله به عليم. tó ń bọ̀ wá rí bẹ́ẹ̀ Abdulrahman bin Auf ọlọ́mọṣà fún alálùbáríkà rẹ̀. àmín. ó ní aṣáájú ẹ̀dá lóòótọ́ lọ́lọ́run ní wọ́n wà lè Jánnà Ànábì ní ń àbọ̀ ṣàwàdàrú ẹ̀. àní lónìí ọlọ́run ló ń approve certificate àlìjẹ́nà rẹ̀. لا تنالوا البر حتى تنفقوا مما تحبون. Abdulrahman bin Auf ó ní mo máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Ànábì ní wá o ọ wà àlìjẹ́nà ṣùgbọ́n ẹrú èwo aṣáájú ẹ̀dá ẹ̀yí kìíní ìpadà ẹ ti sọ pé wọ́n wà àlìjẹ́nà èwo tún wá ní àmọ́. لا تنالوا البر Allah. حتى تنفقوا مما تحبون جل ما لا يموت. وما تنفقوا من شيء لا إله إلا فإن الله. الله به عليم. ẹ dákun ẹ gbọ́ ọkọ ọlọ́run tóbi jàmọ́. Allahu akbar. ẹ pariwo ọlọ́run. Allahu akbar. tọ́ Abdulrahman bin Auf ó ní ṣùgbọ́n tẹ wíwùn nìkan ni ẹ bá yanjú. Allah. Ànábì ní ṣùgbọ́n tí mo wí ni pé ọ wà lè dáná ṣùgbọ́n ọ̀rá kòrò wọlé ni. Allah odidi sàábé. Falillahi al-hujjatul baligha. ọlọ́run ló góńgó ọ̀rọ̀ èmi mọ́ ma. Qul falillahi al-hujjatul baligha. bóòlù ń àti arákòrò wọlé aṣáájú ẹ̀dá ẹ̀dákun ẹ bá ń wò dáadáa àtúnrákòrò yẹn lè má jẹ́ èèyàn ọ̀làlìjẹ́ náà ń wọ̀ mọ́ o ẹ bá ń wò dáadáa aṣáájú ẹ̀dá ni ọ̀rákòrò wọlé ni aṣáájú ẹ̀dá ẹ̀dákun ẹ tún bá ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ kọ́ má jẹ́ orí bẹ́ẹ̀. òní tẹ́lúwẹ̀ pa báyìí bí ọ̀pọ̀ ẹsẹ̀ èèyàn. Qul falillahi hujjatul baligha. Masha Allah fadali ya Sheikh. Falillahi hujjatul baligha. Qul falillahi hujjatul baligha. ọlọ́run ló ní gbogbo oríta ọ̀rọ̀. Qul falillahi al-hujjatul baligha. aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní ọ̀nà tó fi ní rákòrò wàlìjánà ó ní ọjẹ́ ńlá ọlọ́yẹ ọ̀nà mẹ́ta ni ó ṣe nǹkan mẹ́ta kan. ó ṣe nǹkan mẹ́ta kò ní jí ọ rákòrò wàlìjánà nǹkan mẹ́ta náà tó ṣe gbogbo ohun tó ní ìwọ Abdulrahman bin Auf lọ́ọ̀rẹ́ dá gbogbo ẹ̀ sọ́nà mẹ́ta. Allah. gbogbo ohun tó ní owó ní ilé ní ọlá ní ilẹ̀ ní gbogbo ẹ̀ lọ́ọ̀rẹ́ dá sí mẹ́ta. ìdá kan ìwọ pẹ̀lú ẹbí rẹ máa lò ìdá kejì lọ́ọ̀rẹ́ kó fáwọn opó ìdá kẹta lọ́ọ̀rẹ́ kó dà sílé Ọlọ́run. Allahu akbar. àwọn sílé Ọlọ́run. káwọn olówó wa náà sì máa dá tí wọ́n mẹ́ta wọ́n. Ọlọ́run fún wọn ṣe. Ọlọ́run fún wọn ṣe. àmọ́ mílíọ̀nù wà lè gàdí. Ọlọ́run fún gbọ́gbọ́n wọn rù ṣe. mí ẹ bá jíṣẹ́ fún bàbá wa. o lè dá wíwẹ̀ mẹ́ta Ọlọ́run fún wọn ṣe. nínú ti báńkì ni o lè kó burú kọ bí gbogbo alájọ wà ń gbàgbà Ẹ mi fún wọn máìkì. bọ́ ọ bá lè dá mẹ́ta ká sọ fọ́lọ́hún Ẹ ní fún wọn ìsìn máìkì. bọ́ ọ dá mẹ́ta o. Ẹ fún wọn. bàbá ní kí ẹ ṣe tàpó yín ti báńkì ni kì í sà. ṣe kì í ṣe àtàkù rẹ owó àpò rẹ kọ́ la wí. Maza takuluna. Madha taqulun. Maza takuluna idh qala an-nabiyyu lakum. àfààní madha taqulun. Maza takuluna. kí lẹ fẹ́ sọ bẹ́ẹ̀ bá déwájú ànábì wa Muhammad. Maza takuluna. ọba níjọ́ àkíyàmọ̀ tá a bá jọ ríra wa níwájú ànábì Muhammad. Maza takuluna. bá gbogbo wa bá dúró tá à ń retí ìdájọ́ wa. Maza
ماذا تقولون ẹ sọ fún aṣáájú ẹ̀dá Muhammad kí lẹ fẹ́ إذ sọ fọ́lọ́run. قال النبي لكم nígbà tí àná Muhammad bá ń béèrè pé yín sábẹ́ mi dà. ماذا فعلتم ماذا فعلتم؟ وأنتم آخر الأمم ebe yìí ni ماذا تقولون إذ قال النبي لكم ماذا تقولون Allah. إذ قال النبي لكم Allahu Akbar. ماذا فعلتم وأنتم آخر الأمم ماذا فعلتم وأنتم آخر الأمم bó bá lọ́jọ́ àlìkíyàmọ̀ tọ́lọ́run wa ń tí ànábì wa ń béèrè pé ebe yìí wà ní ebe mi ماذا nìkan gun ànábì تقولون èmi nìkan gun ànábì ẹ̀yin sì ní sábẹ́ mi bóun lẹ ṣe ṣe قال النبي bóun lẹ ṣayé sí لكم bóun lẹ ṣe ṣe gbé ẹ̀ báyìí tí ò sí tọ́lọ́run kọ́ lè fún yín dáadáa. ماذا فعلتم ماذا فعلتم وأنتم آخر الأمم ẹ̀yin ni gbẹ̀yìn. ماذا فعلتم وأنتم آخر الأمم gbogbo ń tà ń bá ń ṣe. تقولون إذ قال النبي لكم ماذا يقولون ماذا تقولون ẹgbẹ́ ọkọ̀ ọlọ́run tóbi jàmá. قال النبي ẹ pariwo ọlọ́run jàmá. ماذا ẹ tún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. ẹ tún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. ماذا فعلتم ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan sí i. iná sí ọlọ́run là wá o ọlọ́run là wá o dákun là wá o. níbi aburú zamani tá a wá yìí ọlọ́run là wá o. ọlọ́run náà wọlé ànábì wa Muhammad. ààyè tá a dé yìí bí ọlọ́run ṣe kádàrá ti ọdún yìí nìyẹn. alhamdulilayi. ẹ jẹ́ ká mọ̀ pé ìṣọ̀kan ọ̀dọ̀ ọlọ́run ló wà. Allah. bọ́lọ̀ wọn bá fẹ́ kí ìyàwó àtọkọ ṣọ̀kan wọn ò ní ṣọ̀kan tí wọ́n fi túká. wọ́n yà bẹ́ẹ̀ di méjì ni. bí ọba fẹ́ kí ọmọ àti bàbá ọ ṣọ̀kan wọn ò ní ṣọ̀kan. Allah. bàbá pa ń wá security fún ṣọ̀kan àgbáyé ẹ mọ́ gbàgbé Amẹ́ríkà wọn ò ní jí ẹ gbádùn. n ti ń jẹ́ nǹkan tó ń dá lọ́dọ̀ tiwa ń bí ni pé amójú amara ẹnìkan ò lè dẹ́ wá síra wa. béèyàn bá kú fún rẹ̀ gan lásán ní orílẹ̀-èdè wa ń bí tọ́ba màmá kú fúnra rẹ̀ ìbànújẹ́ rẹ̀ ò ní jẹ́ kí gbogbo ẹbí ó gbádùn Allah. ká tó wá sọ pàǹparẹ́ ẹni ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ lókè lọ́dọ̀ tiwa lọ́hùn ọ̀rọ̀ ti kọjá pé kéèyàn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ò ṣeé sọ mọ́ ọlọ́run kó àlà. torí ibi tí yẹn bá gbé pa bíi 300 èèyàn ńgbà àjọbọ ọba gbé jáde wọn á ní 30 èèyàn ló kú mẹ́. Allah. ìyẹn ni mò ń sọ fún gbogbo wa ẹ̀yin tẹ́ wà lọ́yọ̀ state ń bí ẹ̀yin náà ẹ rẹ́kọ́ọ̀dù ẹ lẹ̀ ẹ kọ́ lẹ̀ lẹ́ni ọlọ́run ń bọ̀ wàláyé ń bọ̀ Allah. ọlọ́run ń bọ̀ o kẹ́ ẹ má pẹ́ ẹ mọ́ o ọlọ́run ń bọ̀ o ọlọ́run ń bọ̀ gbogbo àwọn tí wọ́n ń kú láì mọ́wọ́ láì mẹsẹ̀ wọ̀nyí ọlọ́run ń bọ̀. ọlọ́run bọ̀ bó pẹ́ bóyá ọlọ́run bọ̀ bó pẹ́ bóyá gbòòrò ara ìlú ṣeun tí yóò dá ọlọ́run bọ̀ bó pẹ́ bóyá. ọlọ́run ó wọlé anabi wa Muhammad kádàrá aburú òní kò lè wà lórí ọlá títóbi anabi Muhammad bá ń wí kankan. ẹ̀dá tí ń ṣe bí tí tún ń dunnú ẹ̀dá tí ń ṣe ká tí tún yọ̀ sí bọ́wọ́ ọlọ́run bá mú kò nílé bọ́ bọ́lá ń bá mú kò nílé la sọ́láhùn dẹ́sán jàmá mi ire ló pé ká máa ṣe ká ire ló pé ká mi á ṣe.
ìrẹ́lẹ́sàn ìkànnà lẹ́sàn ìrẹ́lẹ́sàn ìkànnà lẹ́sàn èyí ó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké yálà lórí ọmọ ẹ̀san ké yálà lórí ọmọ ẹ̀san ké yálà lórí ọmọ. ọdún wá sí àgbáyé ní ká pariwo pọ́lọ́ ń tóbi. Allahu Akbar. nísìnyí jàmọ́ wọ́n kọ orúkọ àwọn èèyàn ńláńlá síbí a sì gbọ́dọ̀ má dárúkọ wọn. bàbá wa rẹ̀ wọ́n ní gómìnà wa ńgbà tí wọ́n ń lọ ni wọ́n ti sọ fún SSG pé bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi padà ti rán yín lọ ẹ lọ jíṣẹ́ mi lọ́hùn bàbá wa SSG ẹ jíṣẹ́ gómìnà iṣẹ́ méjì fún gbogbo ilé ẹ wàá jíṣẹ́ ara yín gan-an tẹ́ ẹ jákọ̀wé ìjọba ọba tó ti gbé yín sáàyè náà kò ní jẹ́ ẹ mọ̀nira ọlọ́run ní bẹ́ẹ̀ dá ṣe yọ bá yín ṣe dáadáa wọlé aṣáájú ẹ̀dá Muhammad ọlọ́run wọlé aṣáájú ẹ̀dá ètò tẹ́ ẹ tò ní màn tí gbogbo rẹ̀ ò fi dàrú kò ní dàrú gbogbo yòókù náà wọlé aláhàwùlà wàlá quwwata illa billahi aliyyil azim jama àkóníkàlùkù ó jókòó sáàyè rẹ̀ ẹ sá jókòó sáàyè yín ẹ jókòó sáàyè yín àgbọ̀ gbóná ọ̀rọ̀ kankan tó lọ bàbá wa goodwill message ẹ bá wa sọ goodwill ni ṣe goodwill ni wọ́n sọ ni àbí wọ́n fẹ́. méjèèjì ni gbogbo ẹ̀ ní kẹ́ ẹ sọ. donation and message. Assalatu wassalam ala rasulillah. Allah. Wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́lá wa gómìnà Sẹ́nẹ́tọ̀ Isiaq Abiola Ajimabi ó ní kí n sọ fún yín pé àwọn fẹ́ wà níbí lẹ́nìí pé ṣùgbọ́n kí ni investment forum tí president lọ ṣe ní UK àwọn fẹ́ wà ń bẹ̀ káwọn lè jẹ́ kí àwọn àgbáyé náà ó mọ opportunity tó wà ní Ọ̀yọ́ state pé kàn wá invest so àwọn àti àwọn tíṣẹ́ wọn dẹ̀ jẹ́ mọ́ ọ̀rọ̀ okòwò àwọn ní ọjọ́ lọ wọn mọ̀ páwọn ò ní wà ń bí ẹ ti fi ọjọ́ sí kínní yìí kí wọ́n ó tó mọ̀ wọ́n ní nǹkan táwọn ó ṣe gẹ́gẹ́ bí donation wọ́n ní mímọ̀ bóyá ẹ̀gbọ́n ni ẹ máa ń pè é bóyá àbúrò ni ẹ máa ń pè é sàpé mi ò ráàrin yín ok all right bọ̀ ẹ bá ti jẹ́ gómìnà ó ti di bàbá èèyàn o ibi bí wọn ò jẹ́gbọ́n yín tẹ́lẹ̀ ẹ máa jẹ́ gómìnà ti di bàbá èèyàn so wọ́n ní kí n sọ pé tẹ́ bá fẹ́ gba donation àwọn ẹ mọ̀nà tẹ́ gbàgbá kí n má dá sí yẹn pé kẹ́ yọjú sáwọn wọ́n ní tèmi èmi ò fi tèmi lẹ̀ kí n tó lọ máa fún yín ṣùgbọ́n èmi ò ní lè kéde owó tèmi. Allahu Akbar. ẹ jẹ́ ròyìn pọ́lọ́ ń tóbi. ẹ gbó kọ́lá ń tóbi jàmá ntọ́ dá mi lójú ni pé gómìnà ó ṣe ojúṣe wọn nígbà tí wọ́n bá dé. Insha Allah. wọ́n ń sọ fún Alhaji wa Bọ́lárùmí pé wọ́n lè gbà. ọmọ bó ṣe gba nǹkan àlùmọ̀kọ́rọ́ yín lọ́wọ́ mi. Allah. kì í ṣe pé wọ́n ṣe máa sọ fún yàn. Takbir. nítorí náà SSG àwọn náà ti ṣojúṣe wọn ọlọ́run ọba yóò fa àlùbáríkà sí. bẹ́ẹ̀ni nísìnyí àwọn olótùkù. bẹ́ẹ̀ni lọ́dọọdún bàbá ààrẹ náà ní í ṣíde ṣùgbọ́n lọ́dún yìí bàbá náà ń bẹ ń kalẹ̀ wọ́n ti rán bàbá wa Àdìsá Gbénga Gbọ́lárùmí wọ́n ràn wọ́n sì mọ bí wọ́n ṣe gbà á ṣùgbọ́n bó ti wulẹ̀ orí Alhaji wa Isa Àríṣekọ́lá Àlàó ojú a máa ṣe bí ẹni tí ń tì wọ́n báyìí wọn yìí fẹ́ sọ̀rọ̀ gbogbo tó bá fi lẹ̀ tàlùbáríkà ni. Oya. Yorùbá anabi Muhammad Yorùbá anabi gbogbo ntí Haji Isa bá ti fi ilẹ̀ náà lówó
ọmọ àríṣe kọ́lá ọmọ àríṣe kọ́lá àjíṣà òkè mi ẹ̀ ogun ọmọ àríṣe kọ́lá ọmọ àríṣe kọ́ ìsà ọmọ àríṣe àti ìsà kẹ̀mí rẹ̀ ogun ọmọ àríṣe kọ́lá ẹ̀yọ̀ bọ́ àná bí àjíṣà òkè bí alájí mi ìsà ẹ̀ ṣìkọ́lá ṣe fi donation lẹ̀ yẹn wọ́n tún wá ń wá àwa boys pé kò dáa káwọn máa náwó sí wa ẹ̀ ní kú láíláí. ẹ̀yin bọ́ìsì wo tó bá ń ṣe lọ́wọ́ ní ẹja ṣe ọ̀yá mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń ẹni gbọ́. tí ó ti kù. ẹ̀yin bọ́ àná Muhammad alájí wa Musa Ajadi Ọlánìhun. ṣé wọ́n wà ń bẹ̀? bẹ́ẹ̀ ni. alájí wa alájí wa Miftahudeen Ọlánìhun wọ́n ní owó ọdún ni owó àdúrà ni wọ́n ti fún ẹ ní 20,000 naira. Allahu Akbar. bákan náà ni commissioner for special duty ẹ bá mi lọ sí ọ̀dọ̀ wọn. ẹ máa lọ́dọ̀ àwọn tí wọ́n wí wọ̀nyẹn ẹ lọ́dọ̀ àwọn tí wọ́n wí wọ̀nyẹn ká ètè gba ntẹ fẹ́ gbà wéréwéré commissioner for environment. wọ́n ní commissioner for environment. bákan náà ni chairman NURTW ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Fẹ́lẹ́ Oyèrìndé Tekbir. Allahu Akbar. bákan náà ni Alhaji Abdulfatah Akilabi Mayor. bákan náà ni Alhaji 50-50. wọ́n ní ìyá wa Alhaja Hafsat Adeneko Al-Mustapha donation wonder. bàbá wa ìmáàmù mọ́ṣáláṣí wọn náà wọ́n ń ṣojú wọn ni wọ́n ń kí bàbá wa ìmáàmù àgbà tilẹ̀ Ìbàdàn. donation ìyá wa Hafsat Adeneko. bákan náà owó Alhaja wa Hafsat Adeneko Al-Mustapha rẹpẹtẹ ó ní ọlọ́mọṣẹ́ fi àlùbáríkà sí bí a ṣe gbé lẹ̀ lọ́dọọdún nìyẹn ẹ̀ ní nájà àbànújẹ́ 50,000 naira Tekbir. Alhaji Komi bákan náà ni Alhaji Anibaba ẹ lọ sọ́dọ̀ Alhaji Lagazdin ẹ wá bá mi lọ sọ́dọ̀ ìyá àlùbáríkà ìyá tọ́lọ́hún òkú ò lọ́dọ̀ wọn gbà kọ̀ọ̀kan yèyélúwà gbogbo ilẹ̀ Ìbàdàn Alhaja Madinat Abọ́sẹ̀dé Adédùbú ẹ bá mi lọ gba donation. Allah. Honourable Ogundele ẹ lọ sọ́dọ̀ wọn. Alhaji Mustapha ọkọ iná straight ẹ bá lọ sọ́dọ̀ Alhaji Ibrahim Labaika Golden Sun Gazu Zaman gbogbo. ọmọ àlìjẹ́nà. wọ́n ní Alhaji wa Fẹ́lẹ́ donation wọn agbọ́dọ̀ announce Alhaji wa Fẹ́lẹ́ 50,000 Alhaji Fẹ́lẹ́ Allahu Tekbir. Akbar. Alhaji wa Labaika Hello. Inshallah. Tekbir. wọ́n lè pa àwọn ní chairman pé pẹ̀lú mẹ̀síngà. ọgọ́lá Alhaji Labaika náà fi 20,000 naira lẹ̀. Allahu Akbar. ọlọ́run níjẹ̀ wá owó tí ń gbà kọ̀ọ̀kan. àmín. ẹ yóò bọ́ ànábì. ẹ lọ sọ́dọ̀ Alhaji Fatai lábẹ́ Akilabi pé Mayor. naam. bákan náà Alhaji wa Taofik Akinwale former chairman vice chairman Ẹgbẹ́dá local government. bí mo ṣe ń pe orí gbogbo àwọn èèyàn òun náà ni chairman àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n wọlé Alhaji wa Sheikh Taofik akéwògbẹ̀rú akéwògbẹ̀ gold Tekbir. Allahu Akbar. ọmọ bàbá Gbọ́lárùmí Tekbir. Allahu Akbar. commissioners for special duty owó wọn ti tẹ̀ mí lọ́wọ́ 50,000 naira. Alhaji wa Sheikh Taofik Fadila Sheikh Taofik akéwògbẹ̀ gold alága ìgbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ àsìkò donation ni wọ́n wọlé commissioner for environment àwọn náà fún wa ní 50,000 bó ṣe ń jẹ́ nìyẹn. bákan náà ẹni tí bàbá wa Alhaji Gani Ìdábélò rán wa Alhaji wa Fadila Sheikh Lukman Busairi former chairman àjọ alálàájì nípínlẹ̀ Ọ̀yọ́ owó tó pọ̀ yìí àwọn ni wọ́n kó lẹ̀. ẹni tí bàbá wa Gani Ìdábélò rán wa wọ́n ti fún wa ní envelope wọn owó ọ̀hún náà pọ̀ mẹ́. Alhaji Mustapha ọkọ iná straight 10,000 naira Tekbir. Allahu Akbar. ní báyìí wọ́n ní kí n tún sọ fún wa ní ọ̀la
ní Jọgọ Center. Ọlọ́run Bàbá oníwàásí àgbáyé ó ṣe wáàsí. Wọ́n sì tún gba àwọ́ọ̀dù ní Jọgọ Center. Láago 10 àárọ̀ ní Asi Muhammad ṣe graduation fáwọn èèyàn. Missioner Nasfat. Wọ́n ní ká sọ aago 10 ní o. Missioner Nasfat. Alhaji Abdullahi Akínbọ̀dé. Bàbá wa Mudasira Tadabada. Ẹ bá bẹ̀rẹ̀ akínsẹ́tì ta 120 ni. Wọ́n ní orúkọ àwọn àti Alawaliya Hajj. Wọ́n ní àwọn gbélé ní 50 naira kí o gba àwọn ẹ̀kan rí. Ọlọ́run ní ìbá tí ìjà lọ́jọ́ àlàbáyíká. Ẹ bá mi ṣàmì. Ajílàbá ẹ̀ka ọ̀kọ́lọ́ máa mú. Ọlọ́run máa mú. Ajílàbá ẹ̀ka ọ̀kọ́lọ́ máa mú. Bàbá oníwàásí àgbáyé wọ́n ní kí n máa donation wọn. Alhaji wa Akeugba Gold wọ́n ní donation wọn kí àgbà wa Ọlọ́run ní kúrò làákàyìn bàbá wa Akeugba Gold ní mẹ́rin lógo Ọlọ́run wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ bàbá oníwàásí àgbáyé wà ní rédíò Nàìjíríà lámúlùdùn ní rédíò Nàìjíríà ní amúlùdùn ní mọ́níyà lọ́hùn fún wàásí làárọ̀ wọ́n ní kí o gba akáwà ń bẹ̀ rédíò amúlùdùn ẹ̀ka tí iléeṣẹ́ rédíò Nàìjíríà ọjọ́ kẹsàn-án Thursday ìjọ mẹ́wàá òní ní mọ́níyà láago 10 bó ṣe ń jẹ́ nìyẹn Ọlọ́run ò ní pé wọ́n pa wọ́n ní Alhaji wa Akeugba Gold 20,000 naira Alhaji Akeugba Gold 20,000 naira bàbá ní general donation olókùn báyìí general donation kẹ́ẹ̀dẹ̀ gba àdúrà. General donation. Tí o ní kálukú wa ká dúró fún àdúrà. Wọ́n ní ká dúró fàdúrà. Ká sì fi owó àdúrà lẹ̀ bí àwọn bàbá wa ṣe ṣàdúrà fún wa látàárọ̀. Ọlọ́run jẹ́ kí àdúrà náà ó mú wa o. Àmín. Ọlọ́run jẹ́ kí àdúrà náà ó mú wa o. Àmín. Ọlọ́run Nábì wa Muhammad. Torí bàbá kúrò ń bí nísìnyí a tún lọ sí Sógbórí Ẹ̀fọ̀n. Bẹ́ẹ̀ni Ọ̀rànyàn Ọlọ́run má ṣà sọ wa débẹ̀. Àmín. Mo sọ̀rọ̀ oògùn tó wà níwájú mi fún àwọn èèyàn lọ́dún tó kọjá. Masha Allah. Àwọn tí wọ́n ń ṣe oògùn náà wọ́n kó fún mi. Mo wá mú délé gbogbo àwọn tí nǹkan ń ṣe ni wọ́n wá lówó. Wọ́n wá lówó o. Wọ́n wá tún béèrè lọ́wọ́ mi ni mo fi á sọ pé kí wọ́n máa kó wá àti Èkó ni wọ́n ti kó wá àti Ìkọ̀tún Ègbè làwọn tó ń ṣe oògùn náà wà. Ìkọ̀tún Ègbè ni àwọn wọ́n ní eléyìí wọ́n la hypertension òwe tó bá ní hypertension ìtọ̀ ṣúgà wọ́n ní ìtọ̀ ṣúgà àwọn ni wọ́n kó wá àti ọ̀sà àwọn tó ti lo oògùn náà èmi ni mo ní kí wọ́n máa kó wá kí wọ́n kó wá fún ẹ nírú Ìbàdàn ń bí torí pé àwọn tó lò ó lọ́dọ̀ wa ní Kánò wọ́n lọ dáa púpọ̀. àtẹni tí ò fẹ́ ní. àtẹni tí ò sì fẹ́ ní Ọlọ́run ó ṣàánú wa. Àmín. Àmín. Ṣìfáù minallahi wọ́n ti polówó ẹ̀rà náà lọlé Ọlọ́run ó sọ àjọ ọdún tó ń bọ̀ lọ. Àmín. Jàmá Kásádùá. ẹ jẹ́ ká dìde kásádùá. Ẹ dákun ẹ jẹ́ á dìde. Kíámì. Jàmá àdúrà pàtàkì tẹ́ máa bá mi ṣe. Alhaji Ògúntádé ẹ máa bọ̀ alágbọ́lá rúbi fẹ́ rí. Mo bẹ̀ wá nítorí t'Ọlọ́run àti t'Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹ tiẹ̀ kọ́kọ́ gbó kọ́ Ọlọ́run tóbi náà kí n gbọ́. Allahu akbar. Ẹ pariwo Ọlọ́run kílẹ̀ omi. Allahu akbar. Nísìnyí ẹ dákun níjọ́ mi ìbọ́lọ́run bá ti ń dun ẹ̀dá nú àtúmọ̀ abẹ ìdánú jẹ́ lápá kan. Allahu akbar. Ọmọ wa Abdulrasaq Gawat nílùú Èkó. Allah. Ó jẹ́ ọmọ tó múra sí ọ̀rọ̀ Islam púpọ̀. Láìpẹ́ yìí ni wọ́n gbé tá a mọ ibi tí wọ́n gbé lọ. Ẹ dákun ẹ bá wa ṣàdúrà rẹ̀
ọlọ́run ọwọ́lá nàbí wa Muhammad ọlọ́run ò ní fi ìbànújẹ́ ba ìdùnnú wa jẹ́. Àmín. Abdulrasaq ọlọ́run kó bá wa mú padà wálé. Àmín. ọlọ́run kó bá wa mú padà wálé. Àmín. ọlọ́run kó jí àárí lálàyé. Àmín. ọlá àti tóbi anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. àwọn afa tí máa bá wa ṣe ọ yẹ ṣe gbogbo wa بسم الله lábàá. الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم ساكب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين صلب وترائب إنه على وجهه لقادر 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 إنه على وجهه وما له من قوة ولا ناصر والسماء ذات الرجل والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالعزل إنه يكيدون كيدا وأكيد كيدا فما للكافرين أمهلهم رويدا. ربك فارغب آمين. adúpẹ́ lọ gbogbo jàmá àdúrà wa bá ti ṣe náà láṣẹ. alákọ̀ọ́kọ́ yín náà tẹ́ náà wá ká máa wọ̀ ọ́ kán. ẹni tí ń bẹ níwájú wa kọ́ là ń wò ọlọ́run là ń wò. ẹlẹ́ẹ̀kejì á tẹrí mọ́lẹ̀ láfi ké. ẹlẹ́ẹ̀kẹta á ké á rẹ́rìn síra wa. á bọ̀ra wa lọ́wọ́. gbogbo ẹni tí ọba mẹ́rin rín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rín tiẹ̀ mọ́. pẹ̀lú ògbó ọlọ́run lọ́dún tó ń bọ̀ á rẹ́rìn pàdé ara wa. Àmín. ọlá tí tóbi ànábì wa Muhammad. Alasta alladhi gazaitani wa kafalitani wa ma zilta منانا علي ومنئما ألست الذي جزيتني وكفلتني وما زلت منانا علي ومنعما وما زلت منانا علي ومنئما. إلهي كيف أدعوك وأنا عاصي إلهي كيف أدعوك وأنا عاصي وكيف لا أدعوك وأنت كريم وكيف لا أدعوك وأنت كريم يا من كل من نودي أجاب ومن بجلاله توتو صحابة وكلم في دجا موسى بلطف كلاما ثم علامه الخطاب أياما راد يوسف بعد بعد وكان أبوه ينتهب انتهابا أيا من خاص أحمد واصطفاه وقلده وسماه أبيبا وأعتق بصفاته رقابا جد للشيخ محي الدين كل المرامي أنله به يا مولى الماء أنت بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر
gbogbo ohun tí a wí lọ láti gbọ́. elétí ìgbàròyé làláwùrà sátíà sáyẹ̀nsì kò mọ̀ọ́mọ̀ olúwa tètè sáyẹ̀nsì kò mọ̀ọ́mọ̀ jẹ́ òpẹ́ tètè sáyẹ̀nsì kò olúwa gbàdúrà mi. bí mo bá rí ẹ̀yin èèyàn mi lọ́yọ̀ state ń bí tí mo lọ Èkó tí mo káàkiri Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí màmá wá wo àwọn Fúlàní tí ń gbé inú igbó lọ́nà Yólà lọ́hùn níbi báńdì Nàìjíríà mo wo ìyà tí ń jẹ wọ́n àwọn ọ̀bá wa lómi wọn ọ̀bá wa lóná wọn ọ̀bá wa ló ọmọ orílẹ̀-èdè yìí sì ni wọ́n. falilahil hujjatul baligha. àwọn tó ń jìyà lórílẹ̀-èdè yìí pọ̀ jẹni tó ń jọrọ̀ lọ. walillahil hujjatul baligha. kuli falilahil hujjatul baligha. Masha Allah. falau sha'a lahadakum ajma'in. Ọlọ́ni bá bá wù mí èwo lẹ́ẹ̀ máa jà sí mo lè fi sójú ọ̀nà kan náà gbogbo yín ẹ̀ máa ṣe Ìsìlámù ṣùgbọ́n kò ní í ṣe bẹ́ẹ̀. torí bọ́ bá dọjọ́ àlìkíyàmà àlìjánà Sàámú èmi ni wọ́n gbà á. iná tèmi wọn ni wọ́n bá ń gbé fún Sàámú. falau sha'a. Ọlọ́run ní bọ́ bá wù mí. lahadakum ajma'in. bọ́ bá wù mí mo lè fọ̀nà mọ́ gbogbo yín ẹ̀yin kọ́ lẹ́ fọ̀nà falau mọ́ yín. sha'a lahadakum ajma'in. ẹrúkùnrin kan lára àwọn tó ṣe tọ́lọ́hún. Mansur buna Amari. Mansur buna Amari. Ọlọ́hun sùn. Walillahil hujjatul baligha. qul falillahi hujjatul baligha. Ọlọ́hun sùn sójú Ọlọ́hun sùn lójú oorun lòún wà. qul falillahi Hujjatul baligha. Ọlọ́hun sùn lójú oorun òun wá lálàá. òun wá lálàá lòun rí pò ń bára àwọn níwájú Ọlọ́hun. Wa qala subhanahu wa ta'ala. Allah. Maza jitani ya Mansur. Ó wá ní Ọlọ́hun ń béèrè lọ́wọ́ òun pé ìwọ Mansur. kí ló mú wá. ǹjọ́ o ti dáyé tó o fi dàgbà tó báyìí kí ló mú wá. ńgbà tí ọmọ abọ́lọ̀ ń sọ̀rọ̀. Wa kulitu bisulusi mi'ati wa sittina khatimatan lil Qur'ani. ẹ dákun ẹ gbọ́ ọkọ Ọlọ́run tóbi jàmọ́. Allahu akbar. ẹ pariwo Ọlọ́run kílẹ̀ ó mì. Allahu akbar. ẹ pariwo Ọlọ́run kílẹ̀ ó mì. Allahu akbar. tọ́ ó ní ìwọ Ọlọ́run ọba mi. ẹgbẹẹgbẹ̀rún Kùránì. ẹgbẹẹgbẹ̀rún. 360 al-Qur'ani. ẹgbẹẹgbẹ̀rún 360 al-Qur'ani. ó ní mo ti kà lẹ́nu ìgbà mọ́ gbàlágà nítorí tí nǹkan kan sì kọ́ kí n lè rí nǹkan wá mú fún wọn lọ́hùn náà. lémi nìkan. èmi nìkan ni o. falillahi hujjatul baligha. falillahi hujjatul baligha. qul falillahi hujjatul baligha. Ọlọ́run ògóńgó ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run ló wà. òun lọ́mọ ibi tí ó yanjú ẹ̀ sí. bọ́bá dọjọ́ àlìkíyámà tọ́lá ti ń gbóòlù wọ̀nyí àwọn olóòlù wọ̀nyí tó bá pọ̀ olóòlù yìí ni kí wọ́n ṣáájú wa ká tẹ̀lé wọn ká máa láàrin jẹun sáàdà wọn padà ni. walau sha'a lahadakum ajma'in. Ọlọ́ni bá jẹ́ ní tó wù mí ni pé kí n fi mọ̀nà gbogbo yín ni wọ́n fi mọ̀nà gbogbo yín lẹ́ mọ̀nà. Wa qala Allahu subhanahu wa ta'ala. Ọlọ́run wa ń béèrè lọ́wọ́ rẹ̀ pé Ọlọ́run wa ń dá lóhùn pé ó ké 360 al-Qur'ani. Wa qala ya Mansur. ó ní wọ Mansur. Ma qabaltu minni. Faruku Lawali ń bẹnu pépà bọ́bá lóhùn ó gbé alọ́ kóòtù padà kọ̀ ọ̀hún Faruku Lawali tí wọ́n lọ gba owó gbogbo yín náà kẹ́ ń kà owó sọ́bísídì àbí kí wọ́n lọ gbà ẹ wọlé yìí ni ìrọ̀lẹ́ yìí náà máa lọ ń gbòòrò àwọn ọlọ́pàá ó tún wá ṣáájú wọ́n ó tún wá wà lẹ́yìn wọ́n ó tún wá ṣe hóhó tó yẹ kẹ́ ẹ ṣẹ́jú sáwọn aráàlú pé àwọn ò lè ṣe ẹ̀yọ òun nínú ọkọ̀ ẹ̀yọ bọ́ọ̀tà ẹ̀ lù pa
ẹ ní ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ wá lé àwọn aráàlú tá a dìgbò fún wọn go 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 wọ́n sì tún wá fi ìyà jẹ yín náà ìyà yín jẹ yín náà ẹ sì rí kákò lára yín àfikọ́ lọ́wọ́ ṣàánú ẹ níyàwó ẹ lọ́mọ ẹ níyàwó ẹ sì lọ́mọ ẹ rí nǹkan Islam Nàìjíríà yóò yé mi bá a ti ń practice yẹ gbogbo àwọn eléyìí wa yìí sì ní oní Islam ni wọ́n ti ń kírun ẹ wọ ọlọ́pàá ó ní ìyá ńlé ọlọ́pàá ní bàbá ńlé ọlẹ́gbọ̀n lábúrò àwọn ọmọ tiẹ̀ náà retí ẹ pé dáàdi wa wọ́n lọ bí iṣẹ́ wọ́n lè jẹ wọ́n lówó oṣù 6 wọ́n á jẹ wọ́n lówó oṣù bíi 7 àwọn náà yà kọ́ra wọn wọ́n bójú ọ̀nà yes níbi à ń bá Nàìjíríà lọ yìí àwọn ọlọ́pàá yìí wọ́n padà máa wá pé kòkòkò what are you eating owó ẹ̀dá. bàbá wa ń fi àlàáfíà lágbàáyé lẹ́nìí ọ̀nà wo láàfin lálàáfíà ayójúra wa lọ ayójúra wa lọ nǹkan rọrùn bìkan ju bìkan lọ Ọlọ́run dá wa lọ́lá jura wa lọ ààyè tá à ń gbé yàtọ̀ fún gbogbo bí à ń gbé yìí bí mo bá rí ẹ̀yin èèyàn mi lọ́yọ̀ state ń bí tí mo lọ Èkó tí mo káàkiri Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí màmá wá wo àwọn Fúlàní tí ń gbé inú igbó lọ́nà Yólà lọ́hùn níbi báńdì Nàìjíríà mo wo ìyà tí ń jẹ wọ́n àwọn ọ̀bá wa lómi wọn ọ̀bá wa lóná wọn ọ̀bá wa ló ọmọ orílẹ̀-èdè yìí sì ni wọ́n. Falilahi lihujjatul baliga. àwọn tó ń jìyà lórílẹ̀‐èdè ipò jẹni tó ń jọrọ̀ lọ walilahi lihujjatul baliga. Kuli falilahi lihujjatul baliga. Masha Allah. Walau sha'a lahadakum ajma'in. Ọlọ́run ní bàbá wù mí